Èmi tiẹ̀ lérò pé tẹ́lómi bá ń bá mi gbóúnjẹ lọ fún bóyá á tú okùn lọ́rùn mi wò ó lè pè mí tó 230 lójúmọ́ àfi bíi pé mi ni mo mẹ́mí ẹ̀ dání. Kò dé fẹ́ fi ẹlẹ̀ náà ni. Kàkà kéwé àgbọn ẹ̀dẹ̀ pípele ló ń pele sí pípé ìpọ̀ ó sú èmi fúnra mi. Kí wàá ló máa ṣe báyìí pẹ̀lú bó ṣe wọ́n kókó mọ́ ẹ̀. Kí ni mo máa ṣe bíi ti báwo? Mi ò bá gbà ẹ́ lámọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kòríkòsùn ẹ̀. Èmi rò pé bóyá kó kúkú dá lóhùn. Tó bá lọ́rọ̀ fẹ́ káwọn lára lórí ọkàn bó ṣe ló lọ yẹn. Àbí ọ̀rọ̀ fẹ́ dẹ̀ ni nkẹ́ èmi ò lè tọ́ ẹ ọgbọ́n ló gbà ọgbọ́n gidi ló gbà tó rẹni tó bá sún wọn bá báyìí òun ló mọ ibi tí ìrùkẹ̀rẹ̀ ò bá ń sùn. Tó ń ṣeré ni àbọ̀ lórí burúkú lélẹ̀ ìṣá máa gún ẹ níwájú ajáde lẹ́yìn tó ń di ẹni máa sáré kọ̀ nǹkan sáwùjẹ àbáyé lè fẹ́ ta ni orúmọ̀ràn wẹrẹ wo nìyẹn. ọ̀rẹ́ ni mo ní kí n ṣàlàyé fún ẹ ewo wa. ta lọ̀rẹ́ máa wọ ní àmà jáde lóde ajé ó yá mú aago ẹ kó pe wèrè tó ló fẹ́fẹ́ yẹn sọ fún pọ̀ ṣe mọ́. àmì òbínú máa wọnú ẹ ṣá máa jáde o. máa jáde o. wà á lọ bó.